suratu al-Baqarah aya 196 lọ́lọ́run ti sọ fún wa pé èyí tí ó bá jẹ́ lillah òun nígbà eléyìí ní ó jẹ́ ká ṣọ́ra pẹ̀lú àìmọ̀kan tí ń bẹ lọ́wọ́ wa àwa alálàájì ilẹ̀ Yorùbá gbogbo ẹni tí ó bá ń ṣiṣẹ́ hajj nítorí àwọn èèyàn ẹ rí i pé àkọ́kọ́ tí ọkọ̀ ọmọ mójútó tó bá dé Mákà ni pé ibo ni wọ́n ti ń ra eyín àmì tẹ́ fi mọ̀nù yí pé torí àwọn èèyàn ló fi wá sí Mákà torí kí wọ́n lè rí àmì yẹn lára rẹ̀ tó bá darí délé pé òun náà lọ Mákà ẹnìkan ò ní máa ṣẹlẹ̀ àfàlàyé Mákà tó o bá mọ̀ pé ọ̀dà Ọlọ́run lè fẹ́rí jìn ọ́ àmọ́ tó o bá ti mọ̀ ọ gbọ́dọ̀ débẹ̀ mọ́ nígbà tó kírun tán tó wá fi yẹ̀pẹ́ lẹ̀ níwájú rẹ̀ náà ni tí wọ́n ní aláàjì ẹgbọ́n yẹ̀pẹ́ ó ní ẹ̀fílẹ̀ ó ti kù díẹ̀ ìwọ̀n ń gbé káàkiri bẹ́ẹ̀ àbí tó kankan bẹ̀rẹ̀ náfìlà lóru tó wọ́n ní Allahu Akbar gbogbo àwọn àdúgbò wọ́n ti jí alhamdulillahi rabbil alamin ẹ̀mí ìdá sọ fún wọn pé sọ wọ́n gbọ́ àbí wọn gbọ́ tí wọ́n bá gbọ́ kó tó tún yí sókè o ṣe dá àwọn ìjọsìn ni irú àwọn ìjọsìn bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ tó máa dára ẹ̀ láàmú mọ́ kò wọnú fáìlì torí àníyàn téèyàn fi ṣe kìí ṣe nítorí ti Ọlọ́run àwọn nǹkan bẹ́ẹ̀ tó dé pé ìsìn àwọn ń gbèrò hajj owó nìkan wọ́n wá ń bẹ̀ kò sí tọ́ka wọn pẹ̀lú ṣe hajj àwọn èèyàn ń kó wọn báyìí ń dà wọn lẹ̀ báyìí ń sá lọ ni nígbà tí ń bá lọ lè ra sùn tó sì dá sí ọjà tó sì pẹ̀yìn dà ìwọ ni kò wá àwọn àfa sunna òun náà máa pẹ̀lẹ́ láfa sunna o àmọ́ tó bá ti bẹ̀rẹ̀ wákà kó lọ́dọ̀ ẹ̀ eré làwọn ọmọ ṣe Mákà ẹgbẹ́ tí ó ní bẹ́ẹ̀ fẹ́ mo ti dà lájì àwọn ìyá yẹn wá gbé wákà yẹn bẹ́ẹ̀ fẹ́ mo ti dà lájà yẹn ta ló ń bá wí ó tún rántí ọ̀tá rẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ẹ̀dá sẹ́sìn nìyẹn nídìí bẹ́ẹ̀ kọ́lọ́mọsẹ̀ ṣàánú wa gbogbo àwa tá a sanwó Mákà àtàwa tá a fẹ́ sanwó àtàwa tá a ti wà Mákà báyìí ẹ jẹ́ á lọ lè mójútó májẹ̀mú méjèèjì alákọ̀ọ́kọ́ ní al-ikhlas ájì tá a fẹ́ ṣe yẹn ẹ̀sìn ni o ẹ̀sìn al-ikhlas káwá jẹ́ ọjẹ́ nítorí Ọlọ́run torí ntọ́lọ́run fi máa ń gba ìbáàdà lọ́wọ́ yẹn ni pé kó jẹ́ pé àníyàn téèyàn dà kó tó ṣe ìbáàdà yẹn àníyàn pé òun fẹ́ fi jọ́sìn fọlọ́run kó wá láníyàn míì mọ́ lẹ́yìn kó jẹ́ torí tọ́lọ́run ìgbà náà lọ́lọ́run tó gbà lọ́wọ́ yẹn wa sarifu amalil hajji mutaqarriban bihi ila Allah láti ìgbà tó ti sanwó báyìí òun náà ni kò ti láníyàn yìí pé hajj tí mo fẹ́ lọ yìí mo fẹ́ lọ nítorí Ọlọ́run Allah la riyaha ń lọ nítorí pé mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé èmi náà ti dàlájì ẹlòmíràn ni wọn ò tí ì máa fàlájì kú kọ òun torí ẹ̀ lòun fi lọ Mákà torí àwọn tí wọ́n bá ti fàlájì kún orúkọ wọn wọ́n máa ń jẹ́ àwọn èèyàn tí wọ́n mọ̀ honorable àwọn èèyàn máa ọ̀nà wọn pé àwọn aláàjì ló ń bọ̀ yẹn torí ẹ̀ mo fi sanwó Mákà torí káwọn èèyàn lè bá a mọ̀ pé mo lọ Mákà kán lè bá a mọ̀ pé mi lálàájì ọ gbọ́dọ̀ torí nǹkan báyẹn torí Ọlọ́run là á ṣe lọ Mákà táníyàn rẹ bá jẹ́ pé àníyàn torí ìyálé rẹ ni àbí torí ìyàwó rẹ àbí torí àwọn ọ̀rẹ́ àbí torí àwọn ará àdúgbò yín tètè yí padà o kó tó bẹ̀rẹ̀ sí hajj wala sum'a mo fẹ́ kí wọ́n gbọ́ pé èmi náà lọ Mákà sum'a nìyẹn mo fẹ́ kí wọ́n rí mi ní rìyà mo fẹ́ kí wọ́n gbọ́ mi òun ní sum'a wala talaban lidunya kò gbọdọ̀ jẹ́ pé àníyàn ayé kan lọ bá lọ kì í ṣe torí tọ́lọ́hún Ọlọ́hun bá ní fa'budillaha mukhlisan lahud-din Ọlọ́hun ní fa'budillah máa sin Ọlọ́hun mukhlisan lahud-din pẹ̀lú ikhlas sincerity kì í ṣe ájì nìkan o òdèrè irun èdèrè àwẹ̀ èdèrè sadaqa gbogbo tí yẹn bá fi ń jọ́sìn fọlọ́run náfìlà èké yẹn máa ṣe nítorí àwọn ẹ̀dá Ọlọ́run tó bá ti jẹ́ pé torí àwọn ẹ̀dá Ọlọ́run bá ní wọn ní kọ́ ládàálẹ̀ fún yàn eléyìí yóò wá jẹ́ kí ká lè pàkíyèsí ọ̀pọ̀lọpọ̀
àwọn alálàájì wa ẹ dákun Ọlọ́run bá ní ala lillahi dinul khalis Ọlọ́run bá ní ẹ̀sìn téèyàn bá ṣe nítorí tòun lillah òun náà ni ọmọ jẹ́ tòun tí yóò bá ti jẹ́ torí tòun yóò mọ̀ jẹ́ torí ntó torí ẹ̀ ṣe ntó torí ẹ̀ ṣe yẹn náà ni ọmọ jẹ́ san àmọ́ tó bá jẹ́ pé torí tòun Ọlọ́run ni òun ó bu ẹ̀san fún ọ tó bá jẹ́ pé torí nǹkan kan ni igbe kan lè rí ọ wọ́n rí ọ kan lè gbọ́ wọ́n gbọ́ nígbà wọ́n ti rí láti gbọ́ yẹn ó ti gbẹ̀san hajj rẹ̀ Ọlọ́run sọ̀rọ̀ kan nínú al-Qur'an ó di wa atimmul hajja Ọlọ́run ní ẹ ṣiṣẹ́ hajj pérépéré wal umrah umrah tẹ́ ẹ ṣiṣẹ́ náà ẹ ṣe umrah yín pérépéré lillah nítorí Ọlọ́run. Suratu al-Baqarah aya 196 lọ́lọ́run ti sọ fún wa yìí pé èyí tí ó bá jẹ́ lillah òun nígbà eléyìí ní ó jẹ́ ká ṣọ́ra pẹ̀lú àìmọ̀kan tí ń bẹ lọ́wọ́ wa àwa alálàájì ilẹ̀ Yorùbá gbogbo ẹni tí ó bá ń ṣiṣẹ́ hajj nítorí àwọn èèyàn ẹ rí i pé àkọ́kọ́ tí ọkọ̀ ọmọ mójútó tó bá dé Mákà ni pé ibo ni wọ́n ti ń ra eyín àmì tẹ́ fi mọ̀nù ipe torí àwọn èèyàn ló fi wá sí Mákà torí kí wọ́n lè rí àmì yẹn lára rẹ̀ tó bá darí délé pé òun náà lọ Mákà ẹnìkan ò ní máa ṣẹlẹ̀ àfàlà ìmọ̀kan tó bá mọ̀ pé ọ̀dà Ọlọ́run lè fẹ́rí jìn ọ́ àmọ́ tó bá ti mọ̀ ọ gbọ́dọ̀ débẹ̀ mọ́ nígbà tó kírun tán tó wá fi yẹ̀pẹ́ lẹ̀ níwájú rẹ̀ náà ni tí wọ́n ní aláàjì ẹgbọ́n yẹ̀pẹ́ ó ní ẹ̀fílẹ̀ ó ti kù díẹ̀ ìwọ̀n gbé káàkiri bẹ́ẹ̀ àbí tó kankan bẹ̀rẹ̀ náfìlà lóru tó wọ́n ní Allahu Akbar gbogbo àwọn ará àdúgbò wọ́n ti jí alhamdulillahi rabbil alamin ẹ̀mí ìdá sọ fún wọn pé sọ́wọ́n gbọ́ àbí wọn gbọ́ tí wọ́n bá gbọ́ kó tó tún yí sókè o ṣe dá àwọn ìjọsìn ni irú àwọn ìjọsìn bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ tó máa dára ẹ̀ láàmú mọ́ kò wọnú fáìlì torí àníyàn téèyàn fi ṣe kìí ṣe nítorí ti Ọlọ́run innamal a'malu binniyat kò síṣẹ́ kan téèyàn ó ṣe àníbìlà níyàn kọ́kọ́ ṣáájú kéèyàn tó ṣe tó bá ti jẹ́ pé hajj rẹ lọ́dún ní hajj afẹ́lọ́lẹ̀ kẹ́yìn ni yóò dáa kó tètè túbá torí láàríyá àìṣe hajj torí kan lè bá rí wa ní tí wọ́n fi rí ọ náà ni eyín tó ṣe kíni eyín tó kàn yẹn lẹ́yìn náà àìlọ hajj káwá máa lọ lè ra sabakat yóò máa wá dé sábàkà káàkiri àdúgbò kò sí yàtọ̀ láàrin sábàkà yẹn àti àkẹtẹ̀ táwọn Fúlàní máa ń kò sí yàtọ̀ láàrin méjèèjì wọ́n hun méjèèjì kò sí nínú àmì tá a fi mọ̀ pé yẹn lọ Mákà ní kọ́ máa dé sábàkà àmọ́ sábàkà yẹn a máa fi yọ yìí ni ṣe ẹ wórí òun ni ẹ mọ̀ pé òun lọ Mákà ni gbogbo ibi tí máa ń lọ yẹn máa dé sábàkà lọ bẹ̀ ìsìláàmù tá a fẹ́ máa ṣe nísìnyí ó ti yàtọ̀ tí àwọn ìsìláàmù jọ̀hún ojú dúdú gbà yẹn ẹnìkan challenge mi ó ní àfa nígbọ́ wọ́n lọ Mákà mo níbẹ̀ ni ó tó mélòó mo ní pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run kọ̀mọ́lẹ́yọ̀ kan dé àmọ́ ọ̀pọ̀ díẹ̀ láwọn àmọ̀ pọ̀ lọ Mákà mo ní ẹ̀yin lẹ́fẹ́ bu ẹ̀san fún mi tẹ́ bá wà mọ̀ kí lẹ́sẹ̀ yín tí rìfáàsì ni pé ọ̀kan yín ò dé sábàkà ó ló mọ̀kàwéyà àyìnmọ̀kan ni o afẹ́ràn afá ilẹ̀ Yorùbá àti wọn bá débi ẹ̀sìn kásá mọ̀ pé yẹn ọmọ ya o lè kọ́lé torí káwọn èèyàn ló mọ̀ o lè kọ́lé torí káwọn èèyàn mọ̀ o lè ra mọ́tò torí àwọn èèyàn dákun mọ́sẹ̀ ìbádàn torí àwọn èèyàn wọn ní kọ́lá dá yẹn lẹ́ o kọ́lọ́ mọ́sẹ̀ sọ wa ń bẹ́ o èyí tó wá gbajúmọ̀ jù nísìnyí òun náà ní fídíò ìntàwáfù lọ́wọ́ yọ mọ̀ sí fídíò yóò sì máa upload ẹ̀ yọ mọ̀ sẹ́ndì ẹ̀ sílẹ̀ ẹlòmíì oye direct fídíò ni wọ́n wà lárafa fọ́tò wọ́n wà ní Muzdalifa fọ́tò wọ́n wà ní Jamarat fídíò yín ṣe tawaf fídíò yín ṣe Safa àti Marwa fídíò ẹ̀rí mi àti bẹ̀rẹ̀ Safa o àánú àwọn èèyàn ọmọ ṣe yín ìgbésẹ̀ wo lè wà lórí irun zuri àbí asiri kọ́ ọmọ sí fídíò tọ́ba lóun ò lè ṣe á sọ fún pé tó ń sìn yẹn náà kò sí àtọ̀ láàrin wa ti rún iṣẹ́ hajj iṣẹ́ ìbádà ni ẹ̀mí rẹ̀ ọmọ gbọ̀n pẹ̀pẹ̀
ọmọ ronú lérí tó ń sọ ọmọ ronú lérí kíni ìpìlẹ̀ Mẹ́kà Ànábì Ibrahim kí làwọn ìfaradà tó ṣe ìyàwó rẹ̀ láàrin Safa àti Marwa ìfaradà wo ló ṣe Ọlọ́run ní ká tawaf ọmọ ronú nípa Ọlọ́run àmọ́ ní sinmi díà ó ti sọ sí ọ̀pọ̀lọpọ̀ dàbọ̀ kódà ó ti bá sẹlẹ̀mí jẹ́ pátápátá abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mù bá aláàkí kọ́mọ́sà sọ wà níbi aburú o tọ́wọ́ wà nínú yàrá rẹ̀ lẹ́yìn ìgbà tó parí sí Hajj tán ó sì wá Mákà ó sì fídíò kọlù pẹ̀lú ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ sọ́mọ pé ààrẹ ṣe ń bẹ̀ àmúgbà tó ń ṣe ìbáàdà lọ́wọ́ yẹn ó gbọ́dọ̀ máa ń ṣe fídíò ó gbọ́dọ̀ máa ya fọ́tò ń bẹ̀ eléyìí kò ní jẹ́ kí ìpayọ̀ Ọlọ́run ọba wà lẹ́yìn náà yóò tún wá ba sẹ́yìn jẹ́ kọ́lọ́mọ́sà sọ wa nítorí pé àníyàn tó dà lérí ìjọsìn yẹn kò jẹ́ torí tọ́lọ́run ọba mọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn sincerity ẹlẹ́ẹ̀kejì mutahabatu rasul gbogbo Hajj tá a bá ṣe kárí pa ṣe bá nàbì ṣe ṣe gẹ́lẹ́ bó ló sọ wàá mọ̀ bá nàbì ṣe ṣe ọ wà nù àkọọ́lẹ̀ tíra wọ́n mọ̀ fún yín láwọn ìwé èyí tí wọ́n kọ pẹ̀lú English èyí tí wọ́n kọ pẹ̀lú French èyí tí wọ́n kọ pẹ̀lú Yorùbá Hausa sórí ìwé tí wọ́n fún ibẹ̀ ní Hajj wa o ẹni tó kó yín lọ ó lè má dá kankan mọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ tó dé pé ìsìn àwọn ń gbèrò Hajj owó nìkan wọ́n wá ń bẹ̀ kò sí tọ́ka wọn pẹ̀lú ṣe Hajj àwọn èèyàn ń kó wọn báyìí ń dà wọn lẹ̀ báyìí ń sá lọ ni nígbà tí n bá lọ lè ra sùn tó sì dá sí ọjà tó sì pẹ̀yìn dà ìwọ ni kò wá àwọn àfa sunna òun náà máa ń pẹ̀lẹ́ láfa sunna o àwọn tó bá ti bẹ̀rẹ̀ wákà kó lọ́dọ̀ ẹ̀ eré làwọn máa ń ṣe mọ́kà ẹgbẹ́ tí ó ní bẹ́ẹ̀ fẹ́ mo ti dà lájì àwọn ìyá yẹn wà gbé wákà yẹn bẹ́ẹ̀ fẹ́ mo ti dà lájà ẹ̀ ta ló ń bá wí ó tún rántí ọ̀tá rẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ẹ̀dá sẹ́sìn nìyẹn